Ǹjẹ́ ẹ ti gbọ́ o nípa rògbòdìyàn tí àwọn oní bloggers fẹ́ dá sílẹ̀ láàrin Funke Akindele àti Ọ̀gá ńlá Pasuma ní àná òde yìí Laarin Funke Akindele tó ṣe fíìmù kan èyí tí wọ́n ń pè ní Ẹfúnróyè tó gbé lọ sí sinimá fún premiere lánàá. A wá rí wípé àwọn oní bloggers yìí àwọn onísọ̀lẹ́nu àwọn tó ń sọ ohun tí wọn ò rí àwọn oníkọ́tàǹsò ló bá gbé páàtì ibi tí Funke Akindele tó ti kí ọ̀gá ńlá ló bá kọ́ọ̀tì páàtì ibẹ̀ kúrò ló bá gbé páàtì ibi tí ọ̀gá ńlá ti dúró tó ti ń wo Funke Akindele bíi pé ó ń retí kó wá kí òun àmọ́ tí Funke Akindele ò ṣe kíni tí kò tètè wá kí ibẹ̀ mà làwọn ènìyàn gbé sórí afẹ́fẹ́ àwọn bloggers onísọ̀lẹ́nu ó mà lọ gbé sórí afẹ́fẹ́ wípé onígbéraga ni Funke Akindele wípé kí ló mú ganan tí ò lè kí ọ̀gá ńlá Pasuma ṣé ọ̀gá ńlá wá kéré nínú ayé ni ṣé ọ̀gá ńlá wá jẹ́ alárìnfín ni tí kò lè fi kí wọn èyí wá fa wọ́lùkọlù lórí afẹ́fẹ́ èyí tí àwọn olólùfẹ́ Funke Akindele wá sọ pé ó wù Funke Akindele ò kì í ṣe ènìyàn báyìí náà kí ló dé tẹ́ fẹ́ sọ lẹ́nu kí ló dé tẹ́ fẹ́ pè lórúkọ tí bàbá àtìyá ò sọ kí ló dé tẹ́ fẹ́ bọ orúkọ Funke Akindele jẹ́ ẹ̀yin ti gbàgbé wípé fídíò yìí bó ṣe bẹ̀rẹ̀ ó wà lórí afẹ́fẹ́ ǹjẹ́ ẹ ti gbàgbé wípé bí Funke Akindele ṣe dé patí yìí ló lọ kí ọ̀gá ńlá pàápàá jùlọ ọ̀gá ńlá Pasuma ló kọ́kọ́ kí nígbà tí ó débẹ̀ wọ́n ya fọ́tò wọ́n rẹ́rìn-ín wọ́n bára wọn sọ̀rọ̀ nígbà tí ó ṣe ìtàn ló bá lọ bá Ati Akindele ló bá kí wọn lọ́jọ́ jójójó nígbà tí ọ̀gá ńlá Pasuma ń kọrin gan a rí wípé Funke Akindele ó lọ síwájú ọ̀gá ńlá Pasuma ó jó ó sì náwó níbẹ̀ kí ló wá dé tí àwọn oní bloggers yìí kí ló tó fẹ́ fi dá wàhálà sílẹ̀ kí ni wọ́n fẹ́ gbà nínú rògbòdìyàn kí ló dé tí wọ́n fẹ́ fi bà orúkọ Funke Akindele jẹ́ orúkọ tí Funke Akindele ti ń ṣe dáradára bò láti ìpìlẹ̀ ọjọ́ ayé rẹ̀ wá kí ló dé tí àwọn èèyàn fẹ́ bà orúkọ rẹ̀ jẹ́ kí lohun tí àwọn bloggers yìí fẹ́ gbà nínú rògbòdìyàn kí ló dé tí wọ́n fẹ́ fi bà orúkọ Funke Akindele jẹ́ kí lohun tí arábìnrin yìí ṣe fún wọn kí lohun tó gbà lọ́wọ́ wọn ṣé nígbà tí ó dé patí ṣebí ẹ rí nígbà tí ó ṣe kíni tí ó kí Pasuma tó kí ọ̀gá ńlá tí wọ́n jọ yọ̀ mọ́ra wọn àmọ́ wọn ní bloggers yìí ṣe ni wọ́n kọ̀ tiẹ̀ wọ́n ní rárá o kò kíṣẹ́ àníṣẹ́ ó ń gbéraga onígbéraga ènìyàn òun ni Funke Akindele wọ́n sọ títí wípé ìgbéraga rẹ̀ ti pọ̀ jù kí lohun tó gbójúlé gan náà tí òun nìkan ní gbajúgbajà òṣèré tí a máa kọ́kọ́ mọ̀ ni àmọ́ ìgbéraga rẹ̀ ti pọ̀ jù àmọ́ ṣá o Funke Akindele náà ti bọ́ síta ó ní snob kè òun ṣe máa snob ẹ̀ òun ò lè snob ẹ̀gbọ́n òun o torí ẹ̀gbọ́n òun dáradára ni ó lóun kí wọn òun yọ̀ mọ́ wọn òun bá wọn jó ó ní ọ̀gá ńlò kì í ṣe alárìnfín òun o ẹ̀gbọ́n òun dáradára ni ẹni tí òun máa ń pọ́nlé ni ẹni tí òun nífẹ̀ẹ́ sí ni kẹ́yẹ ṣe gbọ́ ìsọyè kẹ́yẹ sọ ohun tí òun ò sọ kẹ́yẹ gbé ìwà tó òun ò wù kẹ́yẹ gbé sórí afẹ́fẹ́ o àmọ́ àwọn olólùfẹ́ Funke Akindele àwọn náà ti jáde tán o wọ́n ní kó má bà lórúkọ jẹ́ fún àwọn wọ́n ní ènìyàn dáradára ni wọ́n ní èèyàn pàtàkì ní láwùjọ kó má bà orúkọ Funke Akindele jẹ́ fún àwọn wọ́n ní pé kí wọ́n jọ ẹ̀yin oní bloggers yìí ẹ̀yin oníkọ̀tàǹsò wọ́n ní tí wọ́n bá tètè fi èèyàn kan jófin nínú gbogbo yín ara yóò ní balẹ̀ wọ́n ní ẹ yé sọ ohun tójú yín ò rí o ẹ yé sọ ohun tójú yín ò tó ohun tí ẹ bá rí ni kẹ́ ẹ sọ ìwà tẹ́nìyàn bá wù láwùjọ òun ni kí ẹ bá wa gbé sí ìta ẹ yé gbègbékùgbé sí ìta ẹ yé sọ ohun tójú yín ò rí ẹ yé sọ ohun tétí yín ò gbọ́ kẹ́ má bàa ṣe kíni kẹ́ má bàa fi ìkan nínú yín jófin nítorí pé kíni tó bá fi ìkan nínú yín jófin òun lára yín tó máa balẹ̀ o àmọ́ tí ẹ bá gbọ́ ìkìlọ̀ tí àwọn ènìyàn sọ fún yín ló máa dára jù fún yín o ẹ yé sọ ohun tójú yín ò rí o ẹ yé sọ ohun tétí yín ò gbọ́ nínú ẹ wo fọ́nrán yìí lókè ṣó jọ wípé Funke Akindele kí ọ̀gá ńlá Pasuma. This is DIGINAIJA TV. Don't forget to subscribe, like and share. Bó bá ṣe máa lọ làwọn ò máa mú wá sí ètí gbọ̀yìn ẹ ṣeun púpọ̀ ó dìgbà o.